ayédèdè tòní ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ọmọ Nàìjíríà, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí oko. Àárọ̀ ibà ni àwọn bọ́dà mi dédé pè mí, wọ́n ní kí n máa bọ̀ lóko, wọ́n ní kí n wá wo irú iṣẹ́ tí àwọn darandaran tán ṣe kílẹ̀ tó mọ́. Oko ẹ̀gẹ́ ni bíi, èmi mo dẹ̀ ní oko ẹ̀gẹ́ yẹn ní ìlú Ìkẹ́rẹ́ Èkìtì. Wọ́n máa ń pe oko yẹn ní ọ̀nà mọ́là. Ibẹ̀ ni irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́, ni àwọn darandaran náà kó ẹran wọn wọlé, náà dẹ̀ daran sínú oko yìí. Ẹ wo ẹ̀gẹ́ tá a fi owó ńlá tá a fi ṣiṣẹ́ sí. Ìgbẹ́ wọn lẹ̀ ń wò nílẹ̀ yìí o, ìgbẹ́ àwọn màálù yẹn lẹ̀ ń wò yẹn o. Gbogbo ibi báyìí oko tó ń lọ bíi about 4 hectares òní da ẹran sí kílẹ̀ tó mọ́. Tán dẹ̀ ṣe báyìí, tán dẹ̀ parí gbogbo ẹ̀, ṣe náà ń wú ẹ̀gẹ́ yẹn, mọ́ ṣe ń wú náà ń kó fún àwọn ẹran wọn táwọn ẹran ń jẹ. Ẹ wo nǹkan o, ṣé a lè sọ pé ìjọba wà ní Nàìjíríà báyìí, àbí ká sọ pé àwọn tó ń ṣèjọba, ká sọ pé wọn ò mọ ojúṣe wọn? Torí tó bá jẹ́ pé ìlú tí ìjọba wà ni, tí àwọn tó dẹ̀ ń ṣèjọba tán mọ ojúṣe wọn, kò sẹ́ni tó lè dédé wọnú oko ọmọ ẹnìkejì ẹ̀ kó dẹ̀ dánrù nǹkan báyìí wò lóru mọ́jú. Àmọ́ mò ń ṣe eléyìí kí gbogbo ọmọ Nàìjíríà kán lè mọ nǹkan tí à ń fèsì lápá ibí lórí oko. Àwa tá à ń ṣiṣẹ́ oko nílẹ̀ Yorùbá, pàápàá lẹ́kìtì ní Ìkẹ́rẹ́. Ẹ wo inú oko mi ní, nígbà tí a bá sọ wípé kí ìyá má jẹ ìyàwó àtọmọ, káwa náà kó má dẹ̀ di pé ṣe ni à ń tọrọ jẹ, àbí ṣe là ń hùwà tí ò tọ́ nínú ìlú. Tá wọnú oko lọ, tá ṣiṣẹ́ oko, tó wá di pé òru gànjọ́ ni àwọn náà dẹ̀ kó ẹran sí, náà ṣe gbogbo oko yẹn bó ṣe wù wọ́n. Ẹ máa wò ó, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lórí oko lóru mọ́jú. Ìránṣẹ́ Ọlọ́run ni mí o, I'm a pastor, I'm a clergyman. Mo dẹ̀ ń ṣiṣẹ́ oko torí pé mi ò fẹ́ wojú ọmọ ìjọ, mi ò dẹ̀ fẹ́ hùwà àìtọ́. Mo dẹ̀ gborí oko lọ wípé at least kọ́mọ àti ìyàwó kan lè jẹun, kí n lè bọ́ wọn properly, èmi náà kí n lè keep integrity mi as a man of God. Ṣùgbọ́n ẹ wo nǹkan tá a bá pàdé o, ẹ wo irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí oko o. Gbogbo àwọn tá a jọ dáko síbí báyìí, the same thing náà ń lament. Àwọn ìgbìrà tó wà ní gbogbo agbègbè báyìí náà wá wò ó láàárọ̀ ìtàn sọ pé mi ò tí ì rí nǹkan kan, pé kí n wá wo oko wọn bọ́n ṣe sí gbogbo ibi nìyẹn o. Ẹ wo orí oko o, ẹ wo nǹkan tí àwọn darandaran ń dánwò. Tá a dẹ̀ sọ pé ìjọba wà ní Nàìjíríà, tá a dẹ̀ sọ pé àwọn kan wọ́n ń ṣèjọba lé wa lórí nínú ìlú yìí. Ẹ wo irú ìwà àtìṣe tí àwọn kan ń wù torí pé wọ́n fẹ́ bọ́ ẹran wọn. Àwọn náà gbàgbé pé irú iṣẹ́ yìí owó la fi ṣe. Ibi tí èèyàn ti ná owó tó báyìí sí, tó jẹ́ pé in the next 3 months àwọn ẹ̀gẹ́ máa mature, tá a dẹ̀ máa retí pé at least millions of naira máa jáde ńbẹ̀. Ṣùgbọ́n ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí o, ẹ wo irú nǹkan tí àwọn darandaran ṣe sí báyìí o. Ẹ wo irú ìwà tí àwọn ènìyàn tó jẹ́ pé tara wọn nìkan náà mọ̀, tán mọ́ tọmọ ẹnìkejì wọn. Ẹ wo irú ìwà tó wù kílẹ̀ tó mọ́. Ẹ wo irú nǹkan tán dánwò. Ẹ wo bọ́n ṣe ẹ̀gẹ́. Ẹ wo àwọn ẹ̀gẹ́ lẹ̀ ń wò ńlẹ̀ yìí o, wọ́n dìídì wọ́n ń wú fún ẹran wọn, kẹ́ran wọn jẹ. Ẹ wò ó, ṣé ẹ̀yin ọmọ Nàìjíríà rí báyìí o? Gbogbo ẹ̀yin ọmọ Ìkẹ́rẹ́, kété ọmọ Ìkẹ́rẹ́ sì ń rí bẹ́ẹ̀ o. Irú kì í darandaran ṣe lórí oko bẹ́ẹ̀ o, ìrí kan ti ṣokora bẹ́ẹ̀ o. Ṣé èyí náà dábẹ́ lùlú kan léjọba o? Ṣé irú èyí náà bẹ́ẹ̀ ṣó ṣe métí gbọ́, ṣó ṣe mójú o? Lùlú kàwí ìran kan ń ṣèjọba lé a lórí o. Kí ọ̀nìyàn kan dẹ̀ bọ́ sórí oko bẹ́ẹ̀, kan sórí oko bẹ́ẹ̀ yìí, kan bá kété òkè lórí oko jẹ́. Sí ń rí o, ọmọ Ìkẹ́rẹ́ hàn kété lulẹ̀ lóko, ìjàre bá mójú o.
kí n dẹ̀ bá mi share video. Let this video go viral. Let it get to the appropriate authority, even to the president and the governor. Let them see what we are facing. Let them see what the first man are doing to us. The Igbira people, they protested some days ago against this thing. Yet, nothing has been done. Please and please, Nigeria, my fellow Nigeria, this is what we are facing in the farm. This is what we are witnessing on daily basis. It happens. Please and please, the appropriate authority. Bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí, kí làwọn gómìnà wa nílẹ̀ Yorùbá ń ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Ìrètí wa ló wà fún àwọn ọmọ Yorùbá tó ń gbé nínú ilẹ̀ Yorùbá tó ń gbé nínú Nàìjíríà. Kí ni ìrètí tí wọ́n ní? Kí làgbẹ́kẹ̀lé tí wọ́n ní? Gbogbo àwọn tí wọ́n dìbò fún yín ni wọ́n mà ti ń pa lẹ́yọ kọ̀ọ̀kan yìí. Ẹ̀yin ìjọba APC, ẹ̀yin ìjọba APC, gbogbo àwọn ọmọ tí wọ́n dìbò fún yín ni wọ́n ti ń pa lẹ́yọ kọ̀ọ̀kan yìí, ni àwọn agbénipa ti ń gbé, tí wọ́n ń gbé, tí wọ́n ń gbé, tí wọ́n ń pa míì nínú wọn lẹ́yọ kọ̀ọ̀kan yìí. Kí ni rí tẹ́ ẹ rí ṣe sí i? Ìlú máa ń bàjẹ́ lọ rèé. Ẹ wo fídíò tá a fi hàn yín, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀, ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Èyí tí ká máa mọ̀, ó ti ṣe orí ẹrù. Kí la wá fẹ́ ṣe báyìí? Òun ló tún ti ṣẹlẹ̀ yìí o, ó tún ti dé báyìí o. Kéré o, ohun tó ń ṣẹlẹ̀ la mú wá fún yín. Ayé tètè tòní, ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àti láàmú mu wá gẹ́gẹ́ bí ìlérí wa, a sì ṣe bẹ́ẹ̀. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Kí lè ròǹgbà yín sọ̀rọ̀ yìí? Ẹ bá mi share fídíò yìí. Àṣẹlẹ̀ yìí, ẹ gbọ́ wíríwíri ọ̀rọ̀. Kí ni tá a fẹ́ ṣe? Kí ni tá a fẹ́ ṣe ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá? Kí lẹ̀ ń jókòó ṣe? Kí lẹ̀ jẹ gàba lé wa lórí sí? Àwọn tó dìbò fún yín ni wọ́n ti ń pa lẹ́yọ kọ̀ọ̀kan yìí. Wọ́n pọ̀ ọba aládé nílẹ̀ Yorùbá, kí lẹ̀ rí ṣe sí? Èyí ò sì kí ń ṣòpin wọn. Èyí ò ń ṣòpin wọn, wọ́n ti ń ṣe tipẹ́. Olóyè Sunday Igboho Òòṣà, owó baba dámì, ọmọ aládìkún. Kí ló dé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pàpérò kẹ́ ẹ jókòó kẹ́ pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Sunday Igboho? Iṣẹ́ wà tó lè ṣe fúnlẹ̀ Yorùbá. Igboho Òòṣà, owó baba dámì, ẹni tí àwọn ẹni tá à ń wí tí wọ́n ń gbọ́ tí wọ́n ń sá wọgbó ni. Kí wá ló dé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá? Kí ló dé? Ẹni tó kàn ló mọ̀. Ẹni tó kàn ló mọ̀. Mo ń rọ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá tẹ̀ ń wo, ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo ọba ilẹ̀ Yorùbá, kó kàn wọ́n lára. Wípé ẹ gbéṣẹ́ lé olóyè Sunday Igboho, ẹ pè é, kẹ́ ẹ gbéṣẹ́ lé lọ́wọ́, kẹ́ ẹ pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wípé iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ. Òwò ti dé ọmọ aláṣẹ jèrè. A ní ká mú wá fún yín ni o, òtútù rúgbó bọ̀ o. Bó ṣe rúgbó bọ̀ yìí ní yàjóyàjó, òun la ní àgbè fún yín. Òun lẹ ti rí yìí o, nítorí pé òǹdè wájú òǹdẹ̀jọ́. Àdírí jù báyìí lọ lórí ètò ayé tó tòní. Bó bá tún ṣe ń lọ nílẹ̀ Yorùbá, ní Nàìjíríà lápapọ̀, a máa mú wá fún yín. Ó dàbọ̀, ó dìgbà kan náà.